káalẹ́ o, ẹ káàsán, ẹ káàárọ̀ o. Ìrírí ayé la mú wá fún yín o. Látẹnu bàbá Ṣewẹ́rẹ́ gbọ́rọ̀. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí bàbá ní tán fẹ́ sọ fún wa nípa ìrírí ayé tèmi. Ẹ káalẹ́ sà. Ẹ káalẹ́. Ẹ kú àyè gbogbo tán, ẹ kú ìdájí, ẹ kú òwúrọ̀, ẹ kú ìyálẹ̀ta o, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́. Mo kí ìwé kálukú dédé àsìkò tí ó kálukú náà wà. Bàbá mi dùn àríkò ní járe ń gbé sọnù bí ó ṣe bí ọmọ. Mo kí olùdásílẹ̀ iléeṣẹ́ ìkànnì Alesta TV. Ibi tí a ti mú mi ọgbọ́n tá a sì ti mú kọ́ lákàyè. Alájà Sòwúrọ̀ alátàwọn alẹ́ṣẹ́ lẹ́yìn ọmọ Bàdé Wùmí. Ọlọ́run ọba mi ò ní jẹ́ olùrẹ̀ bí òbí o. Ọba tí ó jẹ́ kíkà bọ̀ wú ẹ̀yìn olùrẹ̀ nígbà kọ̀ọ̀kan tọmọtọmọ. Wọ́n rẹ̀ fani ọmọ kánà àlíyá. Ọ̀yá ń sọ̀rọ̀ kàlá ò nẹ́sẹ̀rà sísà. Wàá iná jọ́ndà náà làwọn olùgbà lè gbóná. Wọ̀lá òyà Sìmúkà Mẹ́nànás. Báwo ni ẹni ọlá? Wọ́n kí ìgbà ìdẹ́jẹ́ aláfẹ̀yìntì fún iléeṣẹ́ ìkànnì Alesta TV. Bá mi ṣe àjọba mi àwọn èèyàn wọlé kí bá wa tàptà. Ibi ò ní yà sí ọ̀dẹ̀dẹ̀ ní kọ̀ọ̀kan yìí o. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Tó bámi délé ọmọ rájí lórúkọ tèmi jẹ́ o. Ò nílò kó ọmọ àpẹẹsẹ ńlá bàjẹ́ ọ̀pẹ yẹn á máa pè mí ní bàbá Ṣewẹ́rẹ́ gbọ́rọ̀. Ẹ tún bá mi wá nǹkan fìdílé tàbí ká fìdílé nǹkan lálẹ́ yìí. Ká tó ti àjọlọ mú mi ọgbọ́n ká sì jọlọ mú nǹkan làákàyè. Ayé tá a wà ń bẹ̀ yìí ìkánjú sí ń bẹ̀. Kó ní kálukú wa kádàrá. Torí pé ẹ̀dá tí ọba gba kádàrá yóò gbà kó lọ. Gbogbo nǹkan láyé sì ní yìí àjọ̀gbọ́n kan nínú òwe tiẹ̀. Ó ní God time is the best. Àkókò Ọlọ́run ọba mi òun náà lójú. Ayé fẹsẹ̀ ẹlẹ́ ká má fọwọ́ sáré o. Nítorí pé bẹ́yẹn bá fẹsẹ̀ ẹlẹ́ tó fọwọ́ sáré. Tó bá ti dẹ̀kẹ̀sẹ̀ àyàlólẹ̀ ó ṣeé ṣe kọ́ má lè dìde mọ́. Irú iṣẹ́ iná ni mo fẹ́ kẹ́ bá wa kálọ̀ lálẹ́ yìí. Ní àdúgbò kan tí wọ́n ń pè ní ọjà àgbẹ̀. Ibẹ̀ ni mo ti fẹ́ lọ mú ọ̀rọ̀ arábìnrin kan wá. Ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Ráliátù. Ráliátù yìí iṣẹ́ gààrí ló ń ṣe. Ọlọ́run ọba mi sì ń bùkún díẹ̀díẹ̀. Ọ̀la kọ̀ságbé ibi ọ̀pá bẹ́ẹ̀ ni kò yó ọ̀wà láàrin ni. Ẹ wò èyí tí mo fẹ́ mú wá lálẹ́ yìí ni mo pè ní àfarawé. Ẹ má jẹ́ àṣàfarawé o. Nítorí wípé oníkálukú ló ti kúnlẹ̀ ló yẹ̀pín. Adélé ayé tán ju nǹkan gbogbo wa. Iṣẹ́ gààrí ni Ráliátù yẹn láàyò. Ẹ jọba mi ṣe ẹ bá ṣe ń wọlé. Wẹ́rẹ́wẹ́rẹ́. Àmọ́ nígbà tó yá Ráliátù takò Ọlọ́run. Oníbọ́lọ́run ọba mi ṣe ń bùkún wẹ́rẹ́wẹ́rẹ́ yóò tó. Ó yẹ kó wọ́n wá ọ̀nà kọjá wípé kí ni ọ̀la òun kọ́ máa jò gírígírí. Thank you. Ibẹ̀ ló ti pàdé ọ̀rẹ́ kan. Ọ̀rẹ́ yìí jẹ́ ọmọ bíbí ìlú Ṣakí. Gbogbo ìgbà ni máa ṣàròyé ọjà ọ̀yá. Bẹ́ẹ̀ gààrí tí Ráliátù ń ṣe yìí kò jù sínú ṣọ́ọ̀bù rẹ̀ o. Ìran àwọn èèyàn bá rà á. Ó sì ń jèrè bó ṣe yẹ kó jèrè níbẹ̀. Ìgbà tó wá di gbogbo ìgbà tí máa ṣàròyé. Arábìnrin tí ń wá láti ìlú Ṣakí yìí náà òun náà máa wá ra gààrí ní àdúgbò tá a pè ní ọjà àgbẹ̀ yìí ni. Báwo ni ọmọ mi? Ráliátù bá kó lọ́bàrò fún arábìnrin yìí. Wọ́n ti múra àwọn gẹ́gẹ́ bí ọ̀rẹ́. Ìmọ̀ràn rẹ̀ ṣòro gbà. Ọlọ́run ọba mi ìdùnnú yóò dákun ṣàánú fún wa. Ìlú àti ìgbàgbọ́ pẹ̀lẹ́ kan ní o ti rí já rárá níbi wípé yóò yòó. Ọ̀rẹ́ yìí bá ní wọ́n sì fi tẹ̀lé òun ká lọ sí ìlú àwọn. Bàbá kan bẹ́ẹ̀ a máa ṣẹ́gi ọ̀la fáwọn èèyàn. Tí Ọlọ́run ọba mi ti sì máa dà lóhùn. Ọ̀rẹ́ yìí sọ fún Ráliátù wípé gbogbo lọ́lẹ́yìn o. Ráliátù bá tẹ̀lé arábìnrin yìí ó dìlú Ṣakí. Ìgbà tí wọ́n dé ìlú Ṣakí tó ó mú Ráliátù lọ sí ọ̀dọ̀ bàbá táwọn wí yìí. Òun gbóná dáadáa níbi ká ṣẹ̀ṣọ́ ọ̀la fún mi. Wọ́n débẹ̀ wọ́n bá kó ni wọ́n bá rò. Ráliátù kó lọ́ bá rò fún bàbá yìí. Bàbá yìí bá ní sí ohun tó ṣòro ó ṣe fọ́lọ́run. Wọ́n tún fọ́lọ́run kọ́ ọ̀rọ̀ lọ́rùn fún Ráliátù. Wọ́n ní sọ ilé ayé tá a wà ń bẹ̀ yọ Ọlọ́run ọ̀kájò. Ọlọ́run ọba mi ọjà kọ́ máa jẹ́ kí ájò ẹnì kan. Wa alaikum salam my brother. Àwọn tó wá fi kún fún Ráliátù wípé ẹni tí ọmọ bíi ẹgbẹ́ rẹ̀ là yóò sáré àṣàkùnrin. Àti wípé ọ̀tẹ̀yìn rìn mọ́ kan ò sí nínú ayé o. Ọlọ́wọ́ kan mọ̀ nínú ni. Kò lè. Ọba bí Ráliátù wípé tó ọmọ mélòó ló ti bí. Ráliátù ní òun ti bímọ 3. Òun bí ọkùnrin 2, òun sì bí obìnrin kan. Bàbá ní kò lè. So ṣetán àti ṣẹ́ṣọ́ ọ̀la. Ráliátù lóhùn ṣetán. Òun ṣetán àti ṣẹ́ṣọ́ ọ̀la. Bàbá bá sọ fún mi tó wọn bá lò nǹkan yọ̀kan náà lọ lágbára ń bẹ̀. Wa alaikum salam àfá mi brother mi èjì rẹ̀ ará ìṣòkun. Ẹ̀yìn tí kì í sáà sí ohun tí ò sí láyé bàbá ní àkíyèsí ohun tí ò sí láyé kò
súnmọ́ wa ojú ká súnmọ́ wa Thank you for the kí a ní gift. nǹkan fún bàbá ní bọ́ bá ti lè gbìyànjú kó mú aṣọ tó fi ń ṣe nǹkan oṣù rẹ wá ó ti tán tá a bá ti rí iṣẹ́ ti ṣe rálẹ̀ àtò kò béèrè ìgbẹ̀yìn ó ní ṣé kò jù bẹ́ẹ̀ náà lọ náà kò jù bẹ́ẹ̀ náà lọ àmọ́ ohun tó wà ńbẹ̀ ni wípé ọba ti wá mú aṣọ nǹkan oṣù rẹ yìí wá o ò ní sí nǹkan oṣù mọ́ láyé rálẹ̀ àtò nílẹ̀yìn lóhun kó àbá ní kò sí nǹkan kan mọ́ tí wọ́n àtọkùnrin ọjọ́ láyé àti máa jọ lùpọ̀ náà ọjọ́ máa lùpọ̀ àtọkùnrin àmọ́ tí ń jẹ́ nǹkan oṣù kò ní sí mọ́ láyé èyí tó túmọ̀ sí wípé ọmọ náà tẹ̀ta tó bí òun náà ló bímọ o ò ní bí nǹkan kan mọ́ kò lè rálẹ̀ àti òfin ìbò náírà àti ọ̀fẹ́ lówó wàràwàrà ó mọ nǹkan oṣù lọ lóṣù tó tẹ̀lé àníṣe nǹkan oṣù rẹ ni ó lóun ni òun ni tán wọ́n ti ní òkun ni bàbá ní kò lè mọ́ wọ́n pa gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn wọ́n ṣiṣẹ́ yìí bàbá yìí gbé ọṣẹ lé rálẹ̀ àtù lọ́wọ́ pé ọṣẹ yìí aago kan ó lọ́ máa wẹ̀ wò kò ní gbólóhùn kankan wọ́n sá máa wẹ̀ ọṣẹ yìí láago kan wò tán rálẹ̀ àtù gbé ọṣẹ láti lu Ṣakí ògbé wálé rálẹ̀ àtù bẹ̀rẹ̀ sí ní wẹ̀ ọṣẹ yìí láago kan wò gbogbo àwọn tí wọ́n jọ ń gbélé wọ́n bẹ̀rẹ̀ sí ní gbogbo rálẹ̀ àtù gbé láàárọ̀ kí wẹ̀ lọ́sàn-án bá ti àdàgò kan wò ní máa wò tó oníkálukú lọ́mọ ibi tó fara pamọ́ sí ọjà rí nígbà tá a fi níbi oṣù méjì tí rálẹ̀ àtù bẹ̀rẹ̀ sí ní pẹ̀sẹ̀ yìí owó ti dé kódà gbogbo àwọn èèyàn tí wọ́n wá láti kó láti fẹ́ ra gàrí ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n máa dúró sí kábíyèsí Elédùmarè ọba yìí ní sùúrù pọ̀ ó sì fọwọ́ lẹ́rán lálòdì òun kálukú wa nígbà tá a fi níbi oṣù mẹ́ta bí ìmọ̀nà wà ìrajà tó ti parí ilé ó parí ilé nígbà tó sùn mẹ́fà ó fi pé rálẹ̀ àtúntì di ọlọ́kọ̀ ọwọ́ àdọ́gbọ́n sí ọgbọ́n tó dá sí náà ní wípé kò sí bí ẹni bóun lòún lọ́kọ̀ kò ti lọ́kọ̀ kódà ọlọ́kọ̀ tó jẹ́ pé bí wọ́n bá fẹ́ kó gàrí òun ló lọ́kọ̀ yìí tó jẹ́ pé ọgbà dẹ́rẹ́bà wọ́n máa fi ná ìkó níjà ìbẹ̀rẹ̀mùkẹ́ rálẹ̀ àti ọ̀wọ́ yà ti bímọ mọ́ owó dé láàrin ọdún kan gbogbo ayé mọ̀ wípé rálẹ̀ àti olówó kábíyèsí Elédùmarè ọdún kìíní owó dé ọdún kejì owó dé ọdún kẹta owó dé rálẹ̀ àti òtítì onílé márùn ọ̀tọ̀ọ̀tọ̀ nílùú Ṣẹ́yìn àti àwa jẹ́ níyàwó àrùn ọ̀pọ̀kọ̀tọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ fura sí òkà báwọn rálẹ̀ àti ìjàyè lówó àwọn nígbà tó dìde di ọdún márùn gẹ́gẹ́ dìde ilé márùn tọkọ nígbà tó dìde di ọdún márùn yìí ìfìní fúnni ní nǹkan má gbẹ̀jẹ́ ohun tí ó kàn gbà láàmú bí àwàdà béèrè ọmọ rálẹ̀ àti ti wọlé sílé ìwé gíga ìta àmọ̀ sí polytechnic nìbàdàn ọmọ rẹ̀ kejì òun wà ní lóde Ìlọrin ọmọ ilé ẹ̀kẹta ó wà ní làlábẹ́ sàdédé ni wọ́n bá pè rálẹ̀ àti lórí aago wípé ẹ̀ló lágbájá ọmọ náà pẹ́gbọ́n àwọn èèyàn máa gbé wálé wọ́n gbé ọmọ tó wà ní Ìlọrin wálé òun làkọ́ bí ti ṣe ọkùnrin kí à ń ṣe ọ́ wọn ni mọ̀ ló jẹ́ ṣe wọn òun kàn rí wípé nígbà tó ń sùn látọjú òun àwọn kankan gba bòun ìfàfà èyí tó ń jí báyìí ọmọ yìí bá bọ́ra lẹ̀ gbogbo ara rẹ̀ bá lé fún ẹgbà wọ́n gbé ọmọ dìgbàdìgbà ó dilé àwọn adáhùn sí wọ́n bẹ̀rẹ̀ sí ní tọ́jú ọmọ yìí nígbà tó di ọjọ́ kejì tí ọmọ yìí bẹ̀rẹ̀ rẹ̀ rálẹ̀ àtúfẹ́ yìí ti sunkún ọmọ dágbére fáyé pé ó ti gbèsè wọlé yìí ti wá wọ́n bẹ̀rẹ̀ sí ní bẹ̀ wọ́n bẹ̀ tó yàwá dàbí eré ọmọ rálẹ̀ àtùkùn méjì o nígbà tó di 40 ọjọ́ àti ọjọ́ méjì tí àkọ́bí tó ti fò sánlẹ̀ tó ti kú ọmọ ẹlẹ́ẹ̀kejì náà wọ́n bá tó pè lórí aago pé ẹ̀ló ọmọ yìí yóò gbádùn o wọ́n tó gbé ọmọ kejì wálé dìgbàdìgbà láti ìlú Ìbàdàn a má bàa lọ́wọ́ náà ohun tó ṣẹlẹ̀ sọ́mọ alákọ̀ọ́kọ́ ló ṣẹlẹ̀ sọ́mọ ẹlẹ́ẹ̀kejì rálẹ̀ àti náwó ọ̀nàrà o síbẹ̀ ọmọ ẹlẹ́ẹ̀kejì náà gbé kó jẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra ìná ìjọ labalábá ń pa ṣọ́ṣọ́ ọkọ rálẹ̀ àti ọ̀fẹ́ ìyàwó méjì ìyàwó kan ṣoṣo lọ́fẹ́ nígbà tó ọmọ ẹlẹ́ẹ̀kejì kú ọkọ bá rò pé lókùkúrú ọkọ fẹ́ ìyàwó kejì bímọ nígbà tó lọ́wọ́ bá ló ṣe fún ọkọ ìbejì ní ìyàwó kejì yìí nígbà tó dédé ọdún kẹta tí ọmọ ẹlẹ́ẹ̀kejì kú ọmọ ẹlẹ́ẹ̀kẹta
òun ti jáde ń ṣe TP lọ́wọ́ kò ti parí ẹ̀kọ́ NCE nù ọmọ yìí ń ṣe TP lọ́wọ́ níbi tí ó ń ṣe TP tí kó àwọn ọmọ ní yàrá àkàwé ibẹ̀ ló ti lọ́ọ̀lẹ̀ kí a lè yí wọn pè rálẹ̀ àtù ó délé ìwé wọn gbé ọmọ òun dìgbàdìgbà wọn bẹ̀rẹ̀ sí ní náwó lé ọmọ yìí lórí níbi tí rálẹ̀ àtù ti gbé náwó ìlọ́wọ́ àrùkà nǹkan tó wọn sí náà wà ní sí báyìí ni bàbá gbọ́dọ̀ lu Ṣakí ìgbà tí ó dé lu Ṣakí bàbá sọ fún un pé kò séwu wípé ọmọ ńlá ló wù là ọmọ ẹlẹ́ẹ̀kẹta wù là wọ́n bẹ̀rẹ̀ sí ní náwó ilé kìíní lọ ilé kejì lọ ilé kẹta lọ ilé kẹrin lọ gbẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi nìkan ní Alesta TV ibẹ̀ nílé ẹlẹ́ẹ̀karùn-ún náà lọ sí lórí ọmọ ẹlẹ́ẹ̀kẹta kí ni ilé yìí alẹ́ àtúbà tó padà ó dìbò Ṣakí bàbá ìka sábà ìka òjì bàbá òkè lọ́ba wòlé lọ́ba ṣàlàyé fún àwọn ará bí ọ̀fẹ́ gbẹ́bẹ̀ nù àwọn wọn padà gbọ́ àwọn ará bí àwọn tí ń kó wá fún ọ tó rò pé lásán ni owó wọlé wá ní àwọn tí wọ́n ń kó wá fún ọ ni bàbá ẹ̀ ṣàlàyé fún mi ṣàlàyé báyìí fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ bàbá náà wọlé òbéèrè bí ọjà gbẹ́ta ló ń béèrè òbéèrè lọ́wọ́ wí nígbà tó sì béèrè yóò jẹ́ mẹ́rin ṣàlàyé fún àmọ́ wọ́n gbẹ̀bẹ̀ lọ́dún náà wọ́n ní kọ́ lọ tọ́jú ẹgbẹ̀rún méje 7,000 naira wọ́n ní kọ́ lọ tọ́jú láàrin àṣù lọ tọ́jú 7,000 naira ó kó lọ sí ìlú Ṣakí bàbá ní tó ṣẹlẹ̀. brother mi ó tọjọ́ mẹ́ta kó gbẹ o brother abẹ. lọ́nà méje àtúntọ́jú rẹ̀ láàrin àtúntò kó lọ. àwọn òbí àbúrò tún ẹgbẹ̀rún méje yìí lọ́nà 11 náà nìkan tún lọ tọ́jú wa rálì àtúntò lọ tọ́jú owó yìí síbẹ̀síbẹ̀ ọmọ rálì àtúntò gbádùn kúkú àtọ́padà dé ọ̀dọ̀ bàbá sọ fún pé wọ́n ti fún wa lọ́nà àbáyọ ọ̀nà àbáyọ tí wọ́n fún wa náà ni wípé a tún ọ̀sẹ̀ yìí sílẹ̀ kejì àmọ́ ọ̀sẹ̀ tá sílẹ̀ kejì yìí ẹ̀ka náà lọ́wọ́ ẹ̀ o ọba ti wá wẹ̀ ọ́ padà sí. ẹ dápẹ́ màá bá mi ṣe àbẹ̀ bá ṣe ń. lọ́tà àtijọ́ tó padà sí ìjọ lágbára tó pọ̀ ó sì wọ́n tẹ́lẹ̀ lọ débi wípé òun ìdí balẹ̀ òun pẹ̀lú ní ọba ti lè sílé yìí ọmọ yọlá òun ní lásìkò òun ìdílé ìwà lọ lẹ́kọ̀ọ́ lọ rí òwò bọ́ba sì wò sí kọ́ má bọ̀ wá má wá jọ pẹ́ o bọ́ba pàpọ̀ fẹ́ sì kìlẹ̀ yìí gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n sọ fún mi kò gbọ́dọ̀ jùjọ́ méjì lọ́wọ́ lálẹ́ àtúpadà wálé láti ìlú Ṣakí nígbà tó délé láti ìlú Ṣakí ó bẹ̀rẹ̀ sí ní wò òun mọ ohun tí ń wò àwọn ohun tí wọ́n máa ń kí ìsọ̀pá ọlọ́run yọlá eléyìí ò ní dófin yẹn fi jẹ mọ́ lálẹ́ àtúbà rò wípé ẹ̀yìn àgbàrí ọ̀sán dúdú àgbàrí lọ ní tó gbọ́dọ̀ lù sí ọmọ ẹlẹ́ẹ̀kẹta yìí wọn bá gbéra ń kó dijọ́ kẹfà àwọn nígbà tí ó dé ìlú Ṣakí èrò rẹpẹtẹ ló bá wọn jù lé bàbá kí ló ṣẹlẹ̀ bàbá ti gbé kúrò jẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra àrò bàbá ni wọn kò gbéra dé àtúndá láì mọ ibi àrò ara rẹ̀ ni rálẹ̀ àtúbọ̀ra fòfò láti ìlú Ṣakí ọ̀padà wálé o ìgbà tó délé lọ dàrọ ọjọ́ keje ọmọ rẹ̀ àtúkẹta ọ̀padà sọ́dọ̀ Ìlédùmarè àfàgò kẹyìn àparò òtójú wà lójú rí rálẹ̀ àtún ti fi nǹkan oṣù rẹ̀ ṣe ó ti fi nǹkan oṣù rẹ̀ sẹ́sì owó èyí ò lóko lè ní ibi pé yóò bímọ sẹ́ni tí ó ti ẹsẹ̀ ọjọ́ kan pẹ̀lú sísá búrẹ́dì kejì ẹ máa bá mi ṣe àláìfù máa ṣe àláìfù rálẹ̀ àtún pẹ̀lú ayé tó sáré ọwọ́ àwòrán ọkọlé ilé tán onímọ́tò bá a lọ àwọn ẹ̀mí mẹ́tẹ̀ẹ̀ta tó wáyé kọ́gbẹ̀yìn rálẹ̀ àtù àwọn ẹ̀mí yìí ti síwájú rẹ̀ lọ́wọ́ kí lè rí rálẹ̀ àtù tá a bá ń sọ pé káwọ́ra ṣe nínú ayé káwọ́ra ṣe nítorí ìyàn tá a wà yìí bàbá lé ayé tá a bá yé tá a lé gbà tá a bá gbà tá a bá lé dúníyà tá a bá dúníyà bí ohun gbogbo tá a bá rí ọba lè tán ẹ̀já rántí ọjọ́ kan tó jẹ́ báwa tá a ní nǹkan yóò tán àwọn tó sáré rẹ̀ lánàá dà wọ́n ti kó wọn ti lọ gbogbo èèyàn jọ̀wọ́ tẹ̀ wà nínú ilé lọ́kùnrin àti lóbìnrin sẹ́yìn náà máa gbọ́dọ̀ kan àbọ̀lẹ̀ kejì tẹ́ ẹ fi máa wá ọ̀la wàràwàrà àdúrà òsọ̀fùlẹ̀ mọ̀mìnì ànábì lọ sọ bẹ́ẹ̀ fún wa wípé àdúrà òun ní dààmú mọ̀mìnì lọ́wọ́ adé táwa ò lè tẹ̀pẹ̀lẹ̀ má dùà á sì fi mọ́ sàárà ṣíṣe gbogbo wa náà ká fi lówó jagoa ṣùgbọ́n ẹjẹ́ máa wo tànàbí béèrè lọ́wọ́ ọlọ́run ànábì béèrè lọ́wọ́ ọlọ́run láàrin fún ọ lówó àáfà àwọn aláṣìírí tì ọ́
ó sì gbé Umaru àti Abubakar ó gbé dìde. Abubakar lówó, Umaru lówó, ó sì tún lágbára. Ọlọ́run fi ti ànábì títà náà fi jáde láyé àṣírí rẹ̀ òtún rí. Ó ṣe wá jẹ́ ànábì Ọlọ́run yìí náà, Ọlọ́run fìgbà fi ìdí pa ànábì yá jẹ́ ànábì sẹ́rú rí. Kó tó di wípé orúkọ rẹ̀ wá tàn títí dàsìkò tá a wà ń bẹ̀ yìí. Àwa náà táwọn Dangote tá a fẹ́ lówó bí Abíọ́lá, tá a fẹ́ ní bí Esigo king of money. Àwọn dàdú ni Abíọ́lá ti lọ. Walaikum salam. Esigo king of money náà ti lọ. Ẹ dákun bẹ́ẹ̀ bá ṣe ń wo kíní ẹ̀ máa bá mi share ẹ̀, please. Ẹja ṣọ́ra, ẹja ọ̀rọ̀ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, máa jẹ́ wàrà máa kú wàrà, iná ní sọ ọ̀pọ̀lọpọ̀. Ìwúnú ayé bó ti kún fọmọ yahoo rẹpẹtẹ, o lè kọ̀rọ̀ àti olè gbangba, iná làwọn yahoo kí ni fa afẹ́ lọ́la láyé afẹ́ lọ́la. Ṣùgbọ́n bá a bá lọ́la tá a lọ́la kí ló dé tọ̀pọ̀lọpọ̀ wá gbà bí ọ̀la. Ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú ayé o. Bàbá gbọ́ ìtòjẹ́ ẹ dákun, ẹ bá mi láìkẹ́, ẹ bá mi share rẹ̀, ẹ sì kọ́mẹ̀ntì lé dáadáa. Ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Èyí tí mo tún wá lálẹ́ yìí ni ọ̀yọ́ lọ́gbọ̀n àkóní ẹ̀kọ́ kankan nù. Wọ́n mọ̀ gba ìpín iléeṣẹ́ ìkànnì Alesta TV amúmi ọgbọ́n bẹ́ẹ̀ àti mú kọ́lá káyé. Alájà sùúrù ọlọ́ta léṣe lọ́yọ̀ ọmọ ọbàdé òní. Ayé yìí ò ní bàjẹ́ o. Ayé yìí ò sì ní kúrúkúrú mùsù. Gbogbo tí àwọn bá mi fi ká yín lónìí tó bá di lọ́la ẹ̀ ní dolówó àná ẹ̀ ní dọ́lọ́mọ àná ẹ̀ ní dọ́lọ́lá àná. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi níkànnì Alesta TV yìí. Ayé tí náà ò ní bàjẹ́, ayé yìí ò ní kúrúkúrú mùsù. Tèmi náà ò ní bàjẹ́, tèmi náà ò sì ní kúrúkúrú mùsù. Gbogbo tí àwọn bá mi bá fi sí kẹwàá. Àní fi wọ́n pè ní àbúrú lọ́la Ìlédùmarè. Ó dàárọ̀, ó hàn yọ